Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni àwa gbogbo lè ń kọ́ gist tèmi tí. Wọ́n ní àwọn Seers wọ́n dìde sí Kábíyèsí. Wọ́n ní wọ́n dẹ̀ sọ fún Kábíyèsí wípé ìyàwó kankan ò gbọdọ̀ ṣe oúnjẹ fún Kábíyèsí except Queen Naomi. Wọ́n ní Kábíyèsí lọ sí Royal Mansion, wọ́n lọ bá Queen Naomi. Wọ́n dẹ̀ sọ fún wọn pé wọ́n ní láti padà wá sínú palace láti wá máa ṣe oúnjẹ fún àwọn. Wípé wọ́n ní àwọn gbọdọ̀ jẹun nínú ìkòkò ìyàwó kankan. Bí wọ́n ṣe fẹ́ ṣe àmọ́ ṣùgbọ́n ṣẹ̀mọ̀ pé Queen Naomi ti fi lélẹ̀ pé àwọn ò lè wá sínú palace o except tí àwọn olórí yìí kan bá jáde kúrò nínú palace. Orí ẹ̀ ni wọ́n ṣì wà. So right now wọ́n ní Queen Naomi ní àwọn máa padà sí Àkúrẹ́, àwọn á dẹ̀ máa gbé oúnjẹ lọ fún Kábíyèsí every time. Wọ́n ní nítorí ó ní ìkòkò kan tí Kábíyèsí ipe omi inú ẹ̀ ni wọ́n fi máa ń sọ oúnjẹ fún Kábíyèsí. Gbogbo wa gbọ́ gist yẹn tó ń lọ lórí social media. Ṣùgbọ́n a mọ̀ bóyá lóòótọ́ ni àbí kì í ṣe tòótọ́. Wọ́n ní inú ìkòkò yẹn ni wọ́n ti máa ń ṣe oúnjẹ fún Kábíyèsí. In fact gan there was a time tán ní àwọn maid gan àwọn kúùkù wọ́n ń lo omi yẹn fún ara wọn. Wọ́n nítorí ẹni tó bá fi omi yẹn tó bá lò personally, wọ́n ní ẹni yẹn tó bá sick àbí tó bá ní one problem or the other, wọ́n ní gbogbo ẹ̀ máa lọ ni bí a ṣe gbọ́ allegedly ni. Ṣùgbọ́n mi ì mọ̀ bóyá lóòótọ́ ni. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé gbogbo àwọn tó ń sọ gist mi lè sẹ́ pé nǹkan tó ń sọ pé bóyá rọ́ ni. Oníkálukú ló mọ bó ṣe ń gbọ́ information tiẹ̀. So ẹ̀yin èèyàn lé. Ṣùgbọ́n èyí tí ó really jẹ́ gist wa ti tèmi ni pé Kábíyèsí wọ́n ti sọ fún Queen Naomi wípé wọ́n gbọdọ̀ wá padà wá sínú palace o because àwọn ni wọ́n gbọdọ̀ máa ṣe oúnjẹ àwọn. Àwọn ò lè jẹun nínú ìkòkò any other person. Kò bá jẹ́ àwọn cook, kò bá jẹ́ àwọn ìyàwó. Àwọn ò lè jẹun nínú ìkòkò èèyàn kankan bí kò bá ṣe Queen Naomi nìkan ló lè ṣe oúnjẹ fáwọn. Allegedly kọta gbọ́ ni ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yẹn, kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé wọ́n ní Kábíyèsí sọ fún Queen Naomi pé àwọn ò mọ bí Queen Naomi ṣe fẹ́ ṣe oúnjẹ yẹn o. Ṣùgbọ́n wọ́n ní láti padà wá sí inú palace. Ẹ̀yin èèyàn ẹ dẹ̀ mọ̀ pé Queen Naomi ti sọ several times pé àwọn ò lè padà sínú palace Kábíyèsí àfi tí gbogbo àwọn olórí bá jáde. Wọ́n ní wọ́n fẹ́ kí wọ́n ṣe ọdún olókun tán kó tó di pé wọ́n gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ àwọn olórí láti kúrò nínú palace bí a ṣe gbọ́ nìyẹn. Ẹ mọ̀ pé wọ́n ní bàbá Kábíyèsí pé wọ́n ní kò dáa kí Kábíyèsí má jẹ́ kí àwọn olórí yìí kí wọ́n attend ọdún olókun. So ẹ̀yin èèyàn lé àmọ́ ìgbà tí àwọn olórí máa kúrò nínú palace. Ṣùgbọ́n bí a ṣe ń sọ yìí, àwọn olórí ṣì wà nínú palace. The only person tá a gbọ́ tí wọ́n ní wọ́n sá kúrò nínú palace ni olórí R àti àǹtí wa M nítorí àṣírí wọn tó tú lórí ọ̀rọ̀ bí èyí tí wọ́n gbé ránṣẹ́ sí Queen Naomi. Torí wọ́n ní ẹni tí tó bá wọn gbé oyin yìí ránṣẹ́, wọ́n ní wọ́n gbé gẹ́gùn, wọ́n ní ojú ẹ̀ dẹ̀ ti fọ́. Allegedly bá ṣe gbọ́ ni o. So right now
Kabiyesi wọ́n ní kí Queen Naomi padà wá sí inú palace ṣùgbọ́n Queen Naomi ní láyé àwọn ò lè wá àfi tó bá kúrò nínú palace. So right now Queen Naomi ti decide pé àwọn máa lọ s'Àkúrẹ́, àwọn á máa gbé oúnjẹ rán àwọn family àwọn láti gbé lọ fún Kabiyesi. Ṣó ti yé yín ẹ̀yin ará ilé bí a ṣe gbọ́ nìyẹn. Tá bá tún gbọ́ mọ́ update lórí ẹ̀ torí wọ́n ní bí àwọn Seers yìí ṣe tẹnu mọ́, wọ́n ní wọ́n fẹ́ tó 5 tó ní wọn ò gbọdọ̀ jẹ oúnjẹ ní ìkòkò ìyàwó kankan except Queen Naomi, wípé àwọn méèdì kan kò dẹ̀ gbọdọ̀ sóúnjẹ fún Kabiyesi mọ́. So tá bá gbọ́ update lórí a máa mú wá fún yín. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ̀yin ará ilé fún àdúrótì yín lórí channel mi. Mo dúpẹ́ nítorí pé ẹ̀ ń subscribe, ẹ̀ ń like, ẹ̀ ń comment, ẹ̀ ń share. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á bá mi wà pẹ̀lú yín o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up. Ó ṣe pàtàkì fún channel wa. Please share this video, like and subscribe. God bless you all.